nǹkan tẹ́ ẹ̀ ń rò kan mo fẹ́ sọ lénìí. Nǹkan tẹ́ ẹ̀ ń rò kan ni mo fẹ́ sọ, ẹ ṣáà ní sùúrù. Program Yinka TNT ó ti affect èmi upon by 2 negative and positive. Negative and positive. Màá kọ́kọ́ sọ negative ẹ̀. Negative ẹ̀ ni pé program Yinka TNT bí mo bá ṣe ń wò ó tí à ń rí àwọn obìnrin yẹn tí wọ́n sọ experience wọn kìí ṣe ní o ti ṣe díẹ̀ náà ó dàbí ẹni pé ó easy láti yànlè. Mo mọ̀ ń wò pé gbogbo techniques tí yóò fi yànlè avenue yẹn ló wà ó ti ṣílẹ̀lẹ̀. So ìgbà míì gan tá bá ń wo àwọn ọkùnrin kan tó fẹ́ dàbí pé wọ́n fẹ́ stubborn màá máa wò pé ìwọ mo fẹ́ get ẹ̀ yìí màá láti bá máa lo gbogbo techniques àwọn àǹtí kan nínú orí program Yinka TNT. So program Yinka TNT to me ó jẹ́ kí ẹ má gbàgbé pé mi gan teacher ọkọ àtìyàwó ni mí gbogbo wọn ṣe styles yìí ọwọ́ wa ló wà. Ẹ má dẹ̀ tún gbàgbé pé mo tún ní kinní kan tó tún lékè òun ni kaya mata òun ni herbs. So yẹ yín so wọ́n á wò pé ẹ má worry ìwọ ọjọ́ kan náà ló kù fún ẹ. But nígbà tí negative thought yẹn wá ń wá tó wá ń wá mo á wò pé negative thought yìí ṣe wá pọ̀ jù báyìí mi ò ṣe direct ẹ̀ sí positive. Ibẹ̀ èmi direct tèmi sí positive energy from negative to positive. Mo wá wò pé instead tí yóò fi mọ́ high àwọn ọkùnrin ọlọ́kùnrin ọkọ ọlọ́kọ ẹ má gbàgbé à ń pe kinní kan ní conscience a ní conscience jura wa lọ. Tí ẹ rí conscience yìí tó bá ti lè mú kúrò níjọ́ kan ó ti bẹ̀rẹ̀ wà bàjẹ́ nìyẹn. Bẹ̀ tí wọ́n bá lè ní conscience yẹn tó jẹ́ kó guide yẹ tó fi ṣèwà pálapàla wà lẹ́wọ́n máa wà pẹ̀lú ẹ̀ till eternity. Mo wá ní so much energy lórí wrong teachings. Jí kí n divert yẹ lèmi fi divert ti tèmi lèmi fi sọ́ra mi di teacher ọkọ àtìyàwó. Mo fi sọ ti tèmi di teacher ọkọ àtìyàwó tó jẹ́ wípé a tún help àwọn èèyàn láti fún wọn ní apps erectile dysfunction àtẹ̀tún ẹ mọ́ gbàgbé mo sọ pé gídá káyá mátà lélẹ̀ a tún fún àwọn èèyàn ní àwọn obìnrin ní apps tí wọ́n fi ń ṣe dáadáa. So pé gbogbo style gbogbo nǹkan tí èèyàn lè jẹ gbogbo nǹkan tí èèyàn lè lò tó máa jẹ́ kí èèyàn wà on point ọwọ́ wa ló wà. But program Yinka TNT fún ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìbálòpọ̀ ó kọ́ àwọn míì ó dẹ̀ jẹ́ kí àwọn míì náà tún jí sí kòtò because ó easy fún yàn láti yànlè láti seduce ọkùnrin bí wọ́n ṣe ń kọ́ wa lórí platform yẹn. Bẹ̀ ìwọ tó bá lọ careless wàá jí sí kòtò wàá kó HIV/AIDS kó tó di pé o mọ̀. So gbogbo eléyìí dẹ̀ ní àwọn ò ní analyze pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe sọkọ sàlẹ̀ yìí kó AIDS àwọn ò ní sọ ò ní sún èyí sọ ń bẹ̀. Ìwọ ló yẹ kó lo ọpọlọ rẹ kó fi draw positive energy pé kíní yìí kó collate positive àti negative yẹn papọ̀ kó wá wo èyí tó máa pè ẹ́ nínú ẹ̀. So ẹ̀yin kan wá ń resort sí èébú ẹ̀ ń resort ẹ̀ ń bú wọn ní èébú ara kò yẹ kẹ́ ẹ bú wọn ní èébú ara. Tó bá búyàn lé èébú ara ọ̀la ń kọ́ ìwọ ń kọ́ lọ́la. Tá a bá ti kú fa iṣẹ́ ò tí ì tán Ọlọ́run jẹ́ kí dáadáa gbẹ̀yìn wa. Àwọn Haúsá máa ń sọ wípé a lè sàmù gánmà láfíà pé Ọlọ́run jẹ́ ká báwo mo ṣe fẹ́ translate ní Yorùbá kí Ọlọ́run jẹ́ ká parí láyà àtàláfíà. Òun wòra rẹ̀ nísìn perfectly okay tomorrow ńkọ́. So yóò kí ń búyàn lé èébú ara. Ẹ dákun gbogbo ẹni tẹ́ fẹ́ máa bú Yinka TNT èmi ò wáyé bá wá support Yinka TNT o. Èmi dẹ̀ ní èmi ò kí ń bú wọn ní èébú ara Ọlọ́run ní jẹ́ sábàdà. Ibi tí program wọn bá ti gbé affect mi lèmi máa analyze. Èébú wo tẹ̀lé wá fẹ́ bú Yinka TNT mọ́lé ìsẹ̀. Mo gbọ́ program akewi kan àánú Yinka TNT dẹ̀ ṣe mí. Wàláì àánú rò ṣe mí as in baby bóyá financially o mo kàn wò pé báwo ni akewi yẹn báwo ló ṣe fẹ́ tún so lò láti máa bú èèyàn báyìí. So ìwọ tó ẹ̀ṣẹ̀ délé ní èébú ló fẹ́ bú obìnrin yẹn mọ́ ó dẹ̀ ṣe bí páwọn ò gbọ́. Ṣé Yinka TNT ṣá wọn ò rí program yẹn ni ṣá wọ́n rí wọ́n ṣe bí páwọn ò gbọ́ wọ́n ṣe bí ẹni pé àwọn wájúwájú làwọn ń lọ.
wájú àwọn ṣe bí pé wájú làwọn lọ àwọn ògbọ́ ibi tá à ń lọ àwọn ò gbọ́dọ̀ wẹ̀yìn wò kí lẹ fẹ́ bú wọn again akéwì yẹn bú bastard and idiot sí wọn lára kí ni ìwọ fẹ́ sọ again kí ni wọ́n fẹ́ sọ again tí ìyá yẹn ò tí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ yín tán bá bú yín lè bú yẹn wàláì ẹ ti sáko lórí social media ebú ìlágbára akéwì yìí ìlà ilẹ̀ láò lórí pé kí ìyá yìí kó stop èmi wá notice kinní kan ìgbà yẹn gan ló wá wọ̀ sí ìgbà yẹn ní ká wá wọ̀ sí pẹ̀lú àwọn program yẹn àwọn náà wá mú pé yes tẹ́ ẹ bá continue àwọn ìyàwó yín sì dáràn nǹkan tí mo rí nìyẹn ó wá kú lémi àti ẹ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ní experiences oríṣiríṣi tẹ́ ẹ ti derive from watching our program ẹ lè share mi náà ẹ lè share mi èmi ti turn negative ti tèmi mo ti sọ di positive alhamdulillahi rabbil alamin so yé yín bẹ́ẹ̀ okay bó bá ní experience kan tó ti ìwọ ó lè mọ̀ jẹ́ ti yín KTNT any program kódà kó jẹ́ ti tèmi share mi pé ìgbà tí mo ti ń wo program ẹni báyìí o ìgbà tí mo ti ń wo program Pon by 2 bó ṣe affect mi negative and positive lélẹ̀ ìgbà tí mo ti ń wo program yín KTNT bó ṣe affect mi positive and negative lélẹ̀ jẹ́ ká gbọ́ ó dẹ̀ lè má jẹ́ ti on point ó lè má jẹ́ ti yínká ó lè jẹ́ ti ẹlòmí ó lè jẹ́ ti Esabod ó lè jẹ́ ti Channel TV ó lè jẹ́ ti TVC ẹjọ́ but èmi fẹ́ ṣe mọ̀ pé bíi pé ọ̀rọ̀ wa yìí ní tiwantiwa ọ̀rọ̀ ṣàlẹ̀ yìí yes mo fẹ́ kẹ́ share experience yín if possible so ibi tí mi wá lọ lélẹ̀ yín KTNT no matter abuse dem bu she's not kò fẹ́ stop láti máa gba àwọn story àwọn obìnrin yìí bẹ́ẹ̀ nǹkan tí mo wá fẹ́ kẹ́yìn realize nísìnyí pé exaggeration ti pọ̀ jù ṣe láwọn ọkùnrin tí wọ́n mú voice note kalẹ̀ tí wọ́n tí wọ́n wà mild rí reasonably pé àwọn ọkùnrin yẹn wọn ò push wọ́n sọ ló ní mild bẹ́ẹ̀ yẹn wá wo tó àwọn obìnrin tí wọ́n fún ní voice note ṣé ìwọ tó níyàwó alálùbáríkà wàá compare ìyàwó rẹ̀ sínú àwọn yẹn ṣe ọmọ gidi àwọn yẹn they were being paid to come and do that tó yẹ yín ìwọ ọkùnrin ìwọ obìnrin tó ń gbọ́ mi lẹ́ni ṣé okó náà ni wọ́n exaggerate bẹ́yẹn okó dídó náà ni wọ́n exaggerate bẹ́yẹn tí wo bá mọ̀ pé torí pé ojú ọkùnrin kan compare tó bá dógbò tán how do you feel tó bá jẹ́ pé okó dídó dùn bẹ́yẹn kò yẹ kí àwọn èèyàn máa masturbate tí wọ́n sì tún wá rí the same pleasure tó yẹ yín so exaggeration ti pọ̀ jù lórí pé oko yìí ó dùn yéé ọmọ oko dùn ẹ jẹ́ kí n sọ fún yín àwọn tó exaggerate bẹ́ẹ̀ yẹn làwọn tó ti lò nǹkan wọ́n ti lò nǹkan kìí sojú lásán àwọn yẹn kìí oko tí wọ́n ń gbádùn kìí ṣe pé natural body tọ́nà fún wọn sorry àwọn ti lò nǹkan ni azinkayamata yìí wọ́n ti lò kíní kan wà tá à ń pè ní àdúdùn tẹ́ bá lò báyìí ìbálòpọ̀ mọ dùn mọ́ yín tó bá jẹ́ pé ti dọ́bù lẹ́ra ọkùnrin tí ẹ̀ ń bá sọ yẹn ó mọ gbádùn yín náà dẹ̀ máa gbádùn ẹ̀ iṣẹ́ àdúdùn wà bẹ́ẹ̀ yẹn iṣẹ́ kayamata náà dẹ̀ wà tó jẹ́ pé obìnrin wọ́n máa wọ́n ti ọkùnrin wọ́n máa gbádùn ẹ̀ ìwọ ni ìyàwó rẹ̀ natural ni kò sí kankan rí wàá wá mọ́ fẹ́ mọ́ compare ìbálòpọ̀ level ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn yẹn bí wọ́n ṣe ń pọ́n okó ẹ jẹ́ kí n sọ fún yín ẹ má ṣe wàhálà jìnnà àwọn obìnrin míì aṣẹ́wó ni wọ́n aṣẹ́wó obìnrin ló máa lọ dó nébọ̀ dó ẹ̀gbọ́n ọkọ táwa láyà láti wá máa sọ táwa tún wá máa pọ́n okó yẹn ó yẹ kí obìnrin ní dignity so gbogbo àwọn tẹ́ ẹ̀ ń rí yẹn they were paid to do it ẹ má ṣe wàhálà jìnnà ẹ dẹ̀ má blame èèyàn náà ká sọ pé they were paid to do it owó náà ni wọ́n rí all is about money ẹni ẹlẹ́ni dẹ̀ ní bó ṣe ń ṣe program yẹn lọ sókè sí so ìyàwó yín ni kẹ́ ẹ dì mú ìyàwó yín ni kẹ́ ẹ dì mú ìyàwó yín ni kẹ́ ẹ dì mú ọkọ yín ni kẹ́ ẹ dì mú tí wọ́n bá sọ lọ sọ́bọ̀ wọ́n blame obìnrin tí wọ́n bá sọ lọ sọ́bọ̀ wọ́n blame ọkùnrin gbogbo ẹ̀ irọ́ ni excuse ni tí alágbó bá lanu
tí ògiri ò bá lanu aláǹgbó ò lè wọbẹ̀, aláǹgbó ò lè wọbẹ̀. Ọkùnrin tó ń blame ìyàwó rẹ̀ definitely ó ti tasẹ̀ àgẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ni. Obìnrin tó ń blame ọkọ rẹ̀ tẹ́lẹ̀ ó ti tasẹ̀ àgẹ̀rẹ̀ tẹ́lẹ̀, ó ní tendency kó fẹ́ cheat. Ìyẹn ò ní pé ìwọ ọkùnrin kó má ṣe normal fún ìyàwó rẹ̀, ṣe normal. But àwọn obìnrin kan wà, no matter what you do, wọ́n á ṣe lọ cheat ẹ. Identify irú ìyàwó wo ní titi ẹ. Identify irú ìyàwó wo ní titi ẹ. Identify irú ìyàwó wo ní titi ẹ. Ọkùnrin ló ní tendency láti fẹ́ ìyàwó méjì, mẹ́ta, mẹ́rin. Ọkùnrin ló rí tendency, ọkùnrin la mọ̀ pé wọ́n lè fẹ́ ìyàwó méjì, mẹ́ta, mẹ́rin. Èwo ń tóbìnrin tí wọ́n bá ti fẹ́, wọ́n fẹ́ náà nìyẹn. Ẹ̀yin ọkùnrin, no matter bí bá ṣe sọ pé ẹ rí àyè sí, ẹ rántí pé every day is for the thief, one day is for the owner. Ayé ìsì yìí kì í sáyé john. Ẹ rántí pé àwọn obìnrin kan náà wà tá, they are just out to use you spiritually. Ẹ rántí pé àrùn sì wà tá. Sister mi kan, may her soul rest in peace. Ó ní Halima, tí obìnrin bá ń yàlè, Isaac rẹ̀ ló ń tà dànù yẹn, àti Isaac ọkọ. Àtìgbà tí mo ti gbọ́ story, tí mo ti gbọ́rọ̀ yẹn, mo dì mú jẹ́njẹ́, mi ò fi jẹun. Irú ìyàwó wo ni tiẹ̀? Irú ìyàwó wo ni tiẹ̀? Mi ní jẹ́ kí ìyàwó mi gbọ́, ẹ jẹ́ kó gbọ́. Tó bá gbọ́ tán, ẹ pieces ẹ̀ kalẹ̀ fún un. Kò rí bó ṣe rí. Tó bá jẹ́ pé ó dùn bẹ́ẹ̀ yẹn ni, àwọn obìnrin kan ṣe máa ń ní bruises lóbò. Wọ́n ṣe máa ń ní bruises lóbò. Is not. Àwọn tẹ́ ẹ̀ ń wí, àwọn ti lọ gágá. Wọ́n ti lò nǹkan. Ṣé ìyàwó rẹ̀ lò nǹkan ni? Ìyàwó rẹ̀ ò lò nǹkan. Wọ́n compare ìyàwó rẹ̀ sí àwọn yẹn. Ọmọ alálùbáríkà ló fẹ́. Ó fẹ́ wèrè. This is on point by 2. Using my words for this. Bye for now.